الحمد لله الذي بيده تدبير الأمور كلها خلق كل شيء فقدره تقديرا والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. عباد الله اتقوا الله تعالى واعلموا أن الله خلق كل شيء فقدره تقديرا. القدر عباد الله هو علم الله تعالى بما تكون عليه المخلوقات في المستقبل، والقدر قدرة الرحمن. الإيمان بالقدر ركن ركين من أركان الإسلام. جاء جبريل إلى الرسول صلى الله عليه وسلم وقال: أخبرني عن الإيمان. قال: الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره. عباد الله، قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. وقال عز وجل: إنا كل شيء خلقناه بقدر. وقال عز وجل: قل إن الأمر كله لله. وقال تعالى: لا يسأل عما يفعل وهم يسألون. نسأل الله عز وجل يجعلنا وإياكم من المؤمنين بقدر الله خيره وشره إنه على ذلك قدير. أدوك بلده الله وباو الله وباتي أدوك بفو ọ̀nà lọ́ba tó dá gbogbo nǹkan, ọba tó dá gbogbo nǹkan nígbà tó dá tán ó wá pàṣẹ lérí ìrìn àjò gbogbo nǹkan. Ọlọ́run pàṣẹ gbogbo nǹkan pátá, Ọlọ́run ló dá. Ọlọ́run wá pàṣẹ bí ìrìn àjò gbogbo nǹkan ó ṣe rí. Àṣẹ tọ́lọ́run pa yẹn ìpè nǹkan báyìí yóò dá yé nígbà báyìí, nǹkan báyìí ní ó ṣẹlẹ̀ sí. Kò sí tí ó yí padà títí tí tọ́lọ́run dá yóò ṣe padà sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run bá Allah ọwọ́ rẹ̀ ní gbogbo ìyípadà tí ń lọ nínú sánmà, gbogbo tí ń lọ lérí ilẹ̀ àti lábẹ́ ilẹ̀, gbogbo ẹ̀ pátápátá ń lọ ń yí padà pẹ̀lú àkọọ́lẹ̀ tọ́lọ́run ti kọ. Ọlọ́run ọbẹ̀ ọ́ ọba alágbára, èyí tá àkọ́kọ́ ń bẹ lọ ní pé kọ́lọ́run mọ́ kàkọ́ọ́lẹ̀ pa wọ̀ náà. Ọlọ́run ọba aláàkọ́ mọ́ kàkọ́ọ́lẹ̀ pa wọ̀ náà. Ẹni Ọlọ́run bá ti kàkọ́ọ́lẹ̀ pé yọ wọ̀ náà yọ mọ́ wọ́. Ọlọ́run mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa. Àwọn ọbẹ̀ lọ́wọ́ ọba aláàánú ẹni kọ̀ọ̀kan wa. Ọlọ́run bá mọ́sá ìṣàánú wa. Gbogbo àwọn tọ́lọ́run ọba aláàtí fún wa tá a dìmú lóore, ọwọ́ náà àkọọ́lẹ̀ Ọlọ́run ló jẹ́ àrí dìmú. Ọlọ́run adúpẹ́ gbogbo àwọn orí tó ṣe fún wa tó ti wà nínú àkọọ́lẹ̀ wọ Ọlọ́run tá a mọ̀ àtẹ̀yí tá a mọ̀. Ìkẹ́ Ọlọ́run àní Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. À ń jẹ́rìí pé kò sọ́ba tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lẹ́yìn Ọlọ́run. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú Ọlọ́run ọba ni, òjíṣẹ́ Ọlọ́run ọba ni. Ibadallah, ẹ̀yin ọdún sìn Ọlọ́run, ẹja lọ lè mọ̀ pé kádàrá ètò wọn ń pè bẹ́ẹ̀ òun náà lè tó Ọlọ́run, ètò Ọlọ́run tọ́lọ́run ti tò lérí ẹnìkọ̀ọ̀kan wa. Kìí ṣàwa nìkan, gbogbo ohun tí ń lọ nu sánmà Ọlọ́run ti tètò fún wọn. Gbogbo ohun tí ń lọ lérí ilẹ̀ lábẹ́ ilẹ̀ ń mú fún yí padà pẹ̀lú ètò Ọlọ́run. Ètò Ọlọ́run ni wọ́n ń pè ní kádàrá. Al-qadaru, wọ́n ní ẹ̀wá rí kádàrá tá a wí yìí, huwa ilmullahi ta'ala. Òun náà ni ìmọ̀ Ọlọ́run bima takunu alayhi al-makhluqat fil mustaqbal. Ètò Ọlọ́run ọba lérí gbogbo nǹkan tí yóò máa ṣẹlẹ̀ sí gbogbo ń tá a dá, tí wọ́n pè ní kádàrá nù. Kádàrá ló kọ́kọ́ ṣáájú kọ́lọ́run tó dá sánmà tilẹ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fi ní kataba Allahu maqadira kulli shay'in bi 50,000 sana qabla khalqi samawati wal ard. 50,000 years kún ó tó dá sánmà tilẹ̀ lọ́lọ́run ti kọ kádàrá.
ọlọ́run ti kọ́ pé èmi àti àwọn àǹjẹ́mà lẹ́ni àmà sin lọ sọ́dọ̀ àwọn tó wà ní ṣọ́ọ̀ṣì níjọ́ náà wọ́n ti kọ́ fáwọn náà gbogbo nǹkan pátá tí ó ṣẹlẹ̀ nínú sẹ̀mí wa tí ó ṣẹlẹ̀ sí wa gbà wo ládáyé ta ni ó bí wa kọ́lọ̀ wo lá mú wa ṣépù wo lá mú wa kí n lá jẹ kí n lá jẹ kí ni ó jẹ wá ọlọ́run ti mọ gbogbo ẹ̀ bọ́dọ̀ bá ti rí báyìí inú àǹfààní tó yẹ orí nínú gbàgbọ́nu kádàrá ni pé al-istislamu lillah ó juwọ́ rẹ̀ jù sẹ́lẹ̀ fọlọ́ ó máa bẹ́ẹ̀ ó sì máa dúpẹ́ ní dodo gbà tó bá ti jí báyìí alhamdulilayi lọ́kọ̀ọ́kọ́ wí ọgbọ́dọ̀ wí nǹkan mi lẹ́yìn kọ́ ní alhamdulilayi gbogbo kọ̀ǹdíṣàn tó bá wù kọ́ wà torí pé kéèyàn jí sílé ayé ni gbogbo èèyàn kọ́ lọ́wọ́ máa ń ṣe rọrùn fún ẹlẹ́mi yóò sùn pé ọ̀dà àárọ̀ bó ṣe lọ́dà àárọ̀ yẹn ó dijọ́ àlùkìyámà ni kì í ṣe pọ́ dàárọ̀ ó dijọ́ àlùkìyámà ni yẹn ó ní ó sùn lálẹ́ àná àjọ sùn ni ọlọ́run tóbi tẹ́yìn bá ọmọdé tóbi ọlọ́run èyí ní fọkàn sẹ́dá kankan pé yọ ràn òun lọ́wọ́ àbí yọ gbà òun lẹ̀ àbí yọ ṣàánú àbí yọ kẹ́hùn àbí yọ fìyà jẹun àbí yọ pa òun lẹ́yìn ọ̀dọ̀ ọlọ́run nìkan. al-imanu bil qadar ẹ̀yìn miami ó wà nínú àwọn kan tí yẹn gbọ́dọ̀ gbàgbọ́ tí ó fi máa jẹ́ mùsùlùmí òdodo tí ó fi máa jẹ́ mùmínì. Jìbìrìlù balẹ̀ ó balẹ̀ ó wá gbé fọ́tò ọkùnrin wọ̀ Jìbìrìlù alayhi salam ọlọ́run lọ́nà sáà nàbì kìí sáyà Kùránì lọ́wọ́ ká o ọlọ́run sáà nàbì ká nàbì ò lè fi kọ́ wa ń kéwú ọwọ́ sọ white ààrí erékù lára ẹ̀ ọkàn bọ́lẹ̀ látòkè sámánì ọwọ́ àjòkó tí ànábì ó ní akhbirni anil Islam ó tún ní akhbirni anil iman orí ànábì mọ́sá ìsàlàyé kí ni wọ́n ń pè ní gbàgbọ́ káwọn sàhábà lè bá àmọ́ tí wọ́n ń pè ní gbàgbọ́ tọ́ra àwọn gangan lọ́wọ́ ń kọ́ kéwú torí gbọ́dọ̀ wọ́gbìn wọn ní atakum li yu'allimakum dinakum wọn ní tala arákùnrin tó wá bọ́ lálejò yẹn tí ń béèrè yẹn ànábì ní ìfẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ní Jìbìrìlù nìyẹn ó wá kọ́ yín lẹ́sìn nínú tó béèrè níjọ́ yẹn ni pé adékọ́ òun ti mọ̀ ó wá béèrè kí àwọn sàhábà lè bá a mọ̀ nígbà míì gan èyàn lè rí pé àwọn èèyàn mọ̀ kankan kéèyàn máa béèrè lọ́wọ́ àfa kìí ṣe nítorí tarẹ̀ èyí ń béèrè nítorí àwọn tí ó mọ̀ onímọ̀sá yìí sọ fún mi akhbirni anil imani kí ni wọ́n ń pè ní gbàgbọ́ anábì ní gbàgbọ́ téèyàn fi do ní gbàgbọ́ an tu'mina billah èyàn gbọ́ lọ́n gbọ́ ni bọ́lọ̀ ń bẹ òní kan láti sìn wa malaikatihi ọgbà màláìka gbọ́ pẹ̀lú ọlọ́run ni wọ́n wa kutubihi wa rusulihi àwọn anábì ọlọ́run tọ́lọ́run rán sílé ayé àwọn tẹ́lẹ̀ àtàsọ kalẹ̀ wal yawmil akhir ọgbà péjọ al-qiyamah ń bọ̀ àwọn téèyàn gbàgbọ́ nìyẹn wal qadar ẹlẹ́kẹ̀ẹ́fà nìyẹn ọgbà kádàrà ni pé ètò tọ́lọ̀ ní fún ọ láyé tó wáyé nígbà tó ti dé tó fi padà ọgbà pé látọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́run ní mà sí bọ́lọ́run ṣe fẹ́ nu ó sì nídìí tó fi ṣe é bẹ́ẹ̀ ìwọ wá ní máa banújẹ́ lérí pé bó ló dé tọ́lọ́run fi kọ́ ọ bẹ́ẹ̀ torí òun lọ́mọ ìdí pàtàkì tó fi kọ́ síbẹ̀ bóyá èyí tó da nínú kádàrá tí ń dùn wá nú àbí èyí tí ń bà wá nú jẹ́ gbogbo ẹ̀ pátápátá kádàrá náà ni nítorí wọn ti ṣẹlẹ̀ síyàn nílé ayé ni wọ́n pè ní kádàrá wọ́n ní èèyàn wá gbà pé látọ̀dọ̀ ọlọ́run ló ti wá wà kọ́dàrí là pé látọ̀dọ̀ ọlọ́run ló ti wá káyérì yìí èyí tí ń dùn mọ́ ni téèyàn ń rẹ́rìn àwọn yóò tó máa yàn rẹ́rìn wọ̀ṣárì yìí àti èyí tí ń pààyàn lẹ́kún téèyàn ó sunsun táwọn yóò tó máa yàn sùn ọmọ sun lọ́wọ́ àyà àwọn yẹn sì wọlé wọ́n sì bu ẹkọ pé ha àfa ìyá alágbèjà kí ló ṣẹlẹ̀ ẹ sì jọ bu ẹkún tí ọlọ́wọ́n bá kọ́ oore yẹn ò ní tì ọ lọ́wọ́ tọ́lọ́wọ́n bá kọ́ ìbànújẹ́ tó dẹ̀yìn àdánwò yẹn ò ní wá èèyàn wàá fi méjì èdì ti sọ́dọ̀ ọlọ́ àmọ́ ò ní pè ọlọ́wọ́n ọba lálábúrú torí ńgbà míì òun ó ṣe nǹkan kan fún ọ ìwọ́n máa rò pé aburú ni oore sì ní jásí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run yìí sọ̀bà aláburú ọba eléèmà ni ìmọ̀ hàn yẹn léèmà tọ́ba hàn yẹn léèmà tọ́ba ti sùúrù yóò wá fún ọ ládàá yóò wá gbé ọ̀gá
tó bá jẹ́ onígbàgbọ́ òdodo sí kádàrá. Ibadallah ẹ̀yẹ́ rúṣin ọlọ́run àyà wà nù Kùránì rẹpẹtẹ tọ́lọ́mọba aláàfin sọ fún wa pé ká lè sọ owó agbẹ́jẹ́ mọ́wọ́ kálukú lè farabalẹ̀ ọ̀ dààmú lọ ọ̀ wá ìtì ìsọlọ́run lọ ọ̀ wá lọ ó rìnrìn àjò fá ọ̀ jẹ ó mu ọ̀ wẹ̀ ọ̀ lọ́mọdé ó fin ó bùjẹ ó bùlá ó bùwẹ̀ ó wá sáré ayé ká fàtà bàbá wa sá tán ìdánlọ́wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ tó ti wà ní kádàrá ni ó wá ṣẹlẹ̀ kì í ṣe ní tí wọ́n fẹ́. ló ṣe jẹ́ pé kádàrá ètò ọlọ́run ní inna Allaha balighu amri ọlọ́run ní tí mo ní yóò ṣẹlẹ̀ balighu amri yìí yóò lè ṣẹlẹ̀ o ìdí mi ní yóò ṣẹlẹ̀ tó ti kọ́ mo ti kọ́ lẹ̀ ọlọ́run ní yóò ṣẹlẹ̀ qad ja'ala Allahu li kulli shay'in qadira torí pé gbogbo nǹkan pátá ọba kádàrá dé ni ẹgbẹ́ tí wọ́n bá ṣe product tí wọ́n wá lẹ̀ sticker mọ́ la gbogbo tí wọ́n fi produce product yẹn wọ́n kọ síbẹ̀ bí wọ́n náà ṣe délé ayé ọlọ́run bá ní wa khalaqa kulla shay ọlọ́run la dá gbogbo nǹkan faqaddarahu taqdira àwọn lẹ̀ kádàrá rẹ̀ máa la ìjọba yìí ní ó délé ayé ọ̀sẹ̀ kan náà ni ó lò ọjọ́ kan ni ó lò wákàtí kan ni ó lò wọ́n ti kọ́ síbẹ̀ nǹkan kan ò ní yẹ̀ ìjọba yìí ní ó kú ó lẹ́yìn 120 years ní ó tó kú ó láyé ẹnìkan kan ò ní pa á ní tí wọ́n kàṣùkù tí wọ́n lẹ́mí ló ti balẹ̀ pé ẹnìkan ò lè pa ọ́ ẹ bá mẹ́nìkan ló ń pẹ́ nìkan ó sì déédéé kádàrá rẹ̀ ní bí ọ̀pá náà ìjọ náà ni ó kú ẹ̀yọ́ màyá mi kádàrá lágbára púpọ̀ arákùnrin kan ó fẹ́ travel ìyàwó rẹ̀ wá gbọ́ pé wọ́n ní ojú sánmọ̀ ọ̀dà torí kí plane kan má bàa já ẹ̀wọ́ ẹ̀ wá sọ fún yín pé kò ní lọ ó wá tọ́jú passport rẹ̀ travelling passport ó tọ́jú ẹ̀ wọ́n wá di àsìkò tí tòun fẹ́ lọ kò rí passport mọ́ ojú lẹ́yìn wákàtí méjì tí àsìkò tí wọ́n máa ń gbéra lọ́yẹ̀ kí wọ́n gbéra ìyàwó bá gbọ́ pé wọ́n ní pléènì tó fẹ́ wọ̀ yẹn wọ́n ní pléènì yẹn já ọwọ́ ni tọ́ yóò sí òun sọ ọwọ́ ni kò lọ lè bọ́kọ nínú yàrá kò lọ lè dunnú wípé sóhun sọ fún kí wọ́n má wọ pléènì yẹn pé pléènì yẹn já gbàdúrà fi dé eré bẹ́ẹ̀dì ọkọ rẹ̀ ti kú ọkọ ti kú dèdè àsìkò táwọn tó ń kú yẹn lòun náà kú ọlọ́run Allah alágbára ni o ìjọ tó bá ti ní àlè iman bil qadar ìjọ náà ló tó sinmi tó o ní pẹ́ gàmọ́ bí kádàrá rẹ ni o ní lára mọ́ ìjọ náà ló di wòlíì ìjọ tó bá ti lè nígbàgbọ́ pẹ̀lú kádàrá o ní jákàn nínú situation tó wà tó rọ ọmọ pé ọlọ́run ọba Allah ó ní dáadáa lẹ́yìn náà ìtọ́kọ tó kù lẹ́yìn ìbànújẹ́ ìdùnnú ni ó ní inna ma'al usri yusra ọlọ́run yìí tó méjèèjì lérí ara wọn tó bá ti mú dùnnú wá máa retí ìbànújẹ́ tó bá ti mú ìbànújẹ́ wá kí ni rọmọdún ni àdìkò tó bá ti lówó lọ́wọ́ lẹ́yìn kí ni rọmọdún jù wípé money is coming àdìkò tó bá pọ̀ lọ́wọ́ rẹ lọ́wọ́ kí ọmọ ṣe jẹ́ nítorí lẹ́yìn bó ṣe mú jáde tó mú bẹ́ẹ̀lì jáde wọn Allahu akbar àwọn kan ti mú jáde bẹ́ẹ̀ lánàá torí pé wọ́n wá ń sẹ́wó wọ́n fẹ́ fún yàn lọ́wọ́ tó wá ń sẹ́wó ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa Allah ní kul innal amra kullahu lillah ọlọ́run ní gbogbo nǹkan tí ń lọ nínú sámà àti lérí ilẹ̀ ọlọ́run bá ní Allah nìkan nípasẹ̀ sọ́mọ́ pé bàbá ológun ní ìtumọ̀ mọ́ nìyẹn àti gbogbo àwọn nǹkan jàǹkáwọ̀ àwọn materials tí wọ́n kó jọ àwọn kan jákujàkun jáganjágan eré ejò awọ atari wọ́n wá igi àwọn ẹyẹ eré ẹyẹ àgùntàn àwọn ẹlẹ́dẹ̀ bàbá ológun nítumọ̀ àwọn fẹ́ ẹlẹ́bọ̀ yẹn ò nítumọ̀ mọ́ lọ́dọ̀ ẹni tó bá gba kádàrá gbọ́ torí gbogbo tí ń jó tí ń lọ yẹn wọ́n fẹ́ fi yí nǹkan padà fún ọ ni ìwọ náà lọ lè bá oní ẹ̀dákun institution yóò dáa ẹ bá ṣáájú kí nǹkan lè yí padà wọ́n ní kò lè yí
ọlọ́run ní ẹni táṣẹ ń bẹ lọ́wọ́ ẹ̀ tí máa yí nǹkan padà Allah nìkan. kul innal amra kullahu lillah àṣẹ ni àṣẹ lẹ́yìn wákà àbí ọlọ́run nìkan ní pàṣẹ. ọlọ́run ní la yusalu amma yaf'alu ọlọ́run ọba ní gbogbo tóun bá ṣe lérí ẹ̀dá kò sẹ́nìkan tó lè bì wọn kò sẹ́nìkan tó lè ní why ọlọ́run ní kò sí why fún wọn lọ. wa hum yusalun ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ wá wà láyé pátá kọ̀yọ̀ ànábì lẹ̀ kọ̀yọ̀ màláíkà lẹ̀ kọ̀yọ̀ ìjànú lẹ̀ ọlọ́run lèmi ọmọ bí ẹ̀yin pé why tẹ́ fi ṣe báyìí kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ tó sì láyà kó bí èmi pé why tí mo ti ṣe gbowó fàbúrò tí mo ní kẹ́gbọ́n ọmọ gbà ń bẹ̀ why tí mo ṣe dá lágbájá dúdú tí mo fi lágbájá kó pupa why tí mo ní kí lágbájá kó lówó eléyìí jẹ́ tálíkà why tí mo ṣe lágbájá lóní mímọ̀ tí mo ṣe lè láláyìn màkan why tí mo ṣe dá ọtí igi tí wọ́n fi ń sọtí why tí mi ọlọ́run fi dá igi tí wọ́n fi ń ṣe gbó ọ gbọ́dọ̀ béèrè ó tó bẹ́ẹ̀ gbogbo ntọ́ dá pátá lè hekmatin ọ̀dà nítorí ìdíkan ẹ̀yọ́ mayami ẹ̀dá kun torí tọ́lọ́wọ́n bá wa ọlọ́ni má asọ́ba mi musiba ọlọ́ni èyíkéyìí musiba tó bá ti jálù yín ọmọ ya musiba ó de kọ́lọ́mọdé ó pọ̀ ní ọmọ ya kò sí owó lọ́fẹ́ ẹ̀bí aláàdín sọ̀rọ̀ yìí ó ní gbogbo musiba tí n bá ti mú wa ìbànújẹ́ illa bi idhnillah ọlọ́run ní pẹ̀lú yọ̀ǹda èmi ọlọ́run ló sì ṣẹlẹ̀ o nígbà tó fẹ́ ṣẹlẹ̀ sí ọ mo rí pọ́n ṣàdúrà mo rí pọ́ odó déédéé onígbàgbọ́ òǹkẹrùn àmọ́ kì í ṣe pọ́ ṣẹlẹ̀ lẹ́yìn mi o ọlọ́run ní gbogbo mùsíbà tó bá bá yín ọlọ́run ní mo mọ̀ sí nígbà mi ò lè jẹ́ ọlọ́run fẹ́ fi gbé ọ̀gá nígbà mi ọlọ́run lè fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ́rẹ́ bó ti dá àwọn ọ̀ràn kan bẹ́ẹ̀ láti bí 50 years ago tí wọ́n ti gbàgbé ọlọ́run wa mú mùsíbà yẹn wá láti fi pẹ̀sẹ̀ rẹ́rẹ́ àmọ́ wò ní mọ̀ ọlọ́run ní mo mọ̀ sí mùsíbà o ọmọ yóò ń bi láà àmì tó bá ti lè gba kádàrá gbọ́ yá di kọ́líbà èmi ọlọ́run ní dáàlámù ń fi lọ́kàn balẹ̀ yá di kọ́líbà ọlọ́run ní fọkàn balẹ̀ wallahu bi kulli shay'in alim ọlọ́run ní gbogbo nǹkan ni mo mọ̀ ẹ̀yin ọmọ gbogbo nǹkan àmì mi ọlọ́run gbogbo nǹkan ni mo mọ̀ adé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ṣe ọlọ́run mọ̀ sí àbí ọmọ sí ọlọ́run mọ̀ sí èmi rọ̀ kàn balẹ̀ náà ni pé ọlọ́run ṣe èyí tó tún lọ́kàn ni àmúdẹ̀ ìsànú mi èyí tó sì kàn ní lóòótọ́ bí ọba kan kò ní ṣẹlẹ̀ mùsùlùmí ẹlẹ́jẹ̀ ríru mùsùlùmí hypertension mùsùlùmí ní depression torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ló ti gbàgbọ́ pé wọ́n ní kọ́dárì yìí káírì yìí ọ̀ṣẹ́rì ọlọ́run ní máa mú àwọn ìṣesí ní máa mú àwọn kankan wá bá yín àwọn kan máa dùn yín nú àwọn kan ó sì máa bà yín nú jẹ́ agbára ọlọ́run náà ní méjèèjì ọlọ́run fi lo agbára lérí wa ni ibi ọwọ́ aláàánú dé ni pé èyí tó dùn wá nú ẹ̀ ń pé inú wa dùn ìgbà ńlá mọ̀ pé yẹn dáa sẹ́rí yìí tí ń bà wá nú jẹ́ nǹkan wá ní wa bashiri sabirin ọlọ́run bá ní ẹ ṣe sùúrù o tẹ́ ẹ bá ṣe sùúrù ẹ máa retí dùnú àmọ́ yìí tẹ́ ẹ bá ṣe sùúrù ẹ máa retí wàhálà ẹ kí ló fẹ́ ṣe ibo ló fẹ́ kó ẹjọ́ ọlọ́run lọ ta ló fẹ́ fẹjọ́ ọlọ́run sùn ta ni lọ́ọ̀yà rẹ tó fẹ́ tì ọ lẹ́yìn níwájú ọlọ́run tó lọ lè fara rẹ balẹ̀ ọmọ ya sururun wa us ilé ayé yìí iná wọn máa dùn yóò máa bàjẹ́ nígbà tó bá wà láàrin méjèèjì má gbàgbé ọlọ́run dahikun wa buka ọmọ rẹ́rìn kàkà ọmọ ya ó tún ké táwọn ọmọ jáde kéde dáàdì kí ló dé yóò bú sígbé láàrin òru mọ́rọ̀dùn wọ̀sẹ́hà ọmọ lálàáfíà láwọn àsìkò kan tí ara rẹ̀ ọmọ yá láwọn àsìkò kan ọkàjọ ọmọ gbọ̀n ní òtútù ọmọ gbọ̀n bọ́ọ̀ bá dúpẹ́ ọ dárọ̀ torí yọ sọ fún ọ yìí pé èyí tí ń ṣe ọ̀hún tó kéré sí ti ń ṣe àwọn ẹlòmíì ìbádọ́lá òsibóṣe tòṣètò wọ́n náà ọ̀gá ni ọ fáwọn míì wọ́n náà tún ọ̀gá ni wọ́n fáwọn míì ọlọ́run tún kẹwọ́jà àwọn ẹlòmíì lọ kò sí bó ṣe lówó tó bí ó ṣe dá fún ọ tó àwọn èèyàn ń bẹ lókè ẹ ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ owó rẹ̀ òjò ọlọ́run lójú òkun ọlọ́run lójú o má orí domínú mi risk ọlọ́run bá ní gbogbo jákujáku tẹ́ kó káàkiri ń ṣe gbéraga yẹn yóò jẹ́ wá mọ́ṣáláṣí mọ́ ẹlòmíì wájú mọ̀mọ́ ẹlòmíì jọ yídì nìkan láàrin
ẹlẹ́mìí lẹ́yìn jimá tó kì í ó ti jẹ́ mẹ́jọ owó ọlọ́run ní nídìí owó yín wa ma yuridu an yut'imun gbogbo oúnjẹ oko tẹ̀ ń dá ọlọ́run ní bùkátà sí mi ọlọ́run sọba ti jẹun wa ma khalaqtu jinna wal insa illa liya'budun ẹ máa sinmi ni mo dá yín fún ẹni máa sin lọ́nà alápọ̀nlé kìsẹ́ tó lówó kìsẹ́ tó lọ́ọ́ láti òsìn lọ ọlọ́mọ sàṣàlékún ìmánì ẹni kọ̀ọ̀kan wa Ànábì ní la yu'minu abdun hatta yu'mina bil qadar la yu'minu abdun hatta yu'mina bil qadar Ànábì yẹn nìkan ò lè gbàgbọ́ ó dìgbà tó bá wà kádàrá gbọ́ khairihi wa sharrihi ọgbà pé dáadáa ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá èyí tí ọ̀pọ̀ ọlẹ́kùn ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá Ànábì nígbà náà ló tó gba kádàrá gbọ́ kìí ṣe pé aburú ọ̀sẹ̀lẹ̀ sí ọmọ wa fi kọ́ àjẹ́ lọ́rùn wípé ìwọ lọ sí lókè ìgbà tó ti dé nìkan ti dàrú o àwọn tó wà ní lókè sí kan dàrú fún wọn tó ń tán rẹ àwọn tó dé tó ń fún lówó ọwọ́ ni wọ́n dànkan ẹ̀rú sí ò ti dàrú fáwọn. má fi ọ̀rọ̀ rẹ kọ́sọ́ ẹ̀dá kan lọ́rùn fi kọ́sọ́ dọ̀ ọlọ́run fi kọ́ sínú kádàrá tọ́lọ́run kọ́ mọ́ tọ́ba wa dá dúpẹ́ tí ọba dá ṣé kí ni ṣàdúrà torí kádàrá tí ọ̀dà ọlọ́run fi dá máa ṣàdúrà wa qala rabbukum ud'uni ọlọ́run bá ní ẹ máa pè mí astajib lakum yín máa dá yín lóhùn ujibu da'wata da'i idha da'an ọlọ́run bá ní máa dáhùn tẹ́ bá pè mí kí ni wọ́n tún bọ̀ lẹ́rù mọ́ indaka du'a wa rabbuka la yamut ọba tó sì ní òpin òun yìí kò ní kú tápé ẹ̀jẹ̀ sáré pé kó tó kú o wa rabbuka la ya'jiz ọba àrí kò sí kankan tó ká lágara tí pàrọ̀ ká ẹlẹ́dẹ̀mẹ̀rẹ̀ ọ̀balẹ̀ wa rabbuka la yansa kìí sí gbàgbé wa rabbuka basiri bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí gbogbo yín ní rí lọ́kọ̀ọ̀kan sẹ̀mí gbogbo tẹ̀ ń sọ bédè yẹn ṣe pọ̀ tó yẹn bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn èdè yẹn bó ṣe yàtọ̀ tó gbogbo yín lọ́lọ́run tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan náà ọmọ ọlọ́run tó bá mọ ọlọ́run ọba òní sógun ọlọ́run fi ní wala yuflihu sahirun ọlọ́run gbogbo àwọn tí wọ́n lọ ilé ológun tó fẹ́ yí kádàrá padà ọlọ́run ni wọn ò ní jèrè èpè lọ́lọ́run sẹ́lẹ̀ wa ọlọ́run wala yuflihu sahiru haythu ata gbogbo àwọn tí wọ́n lọ lè yí kádàrá padà lọ́dọ̀ àfa ìpè kó fáwọn ní nǹkan táwọn ọmọ jẹ táwọn ọmọ la tọ́lọ́lẹ̀ tápà ilẹ̀ Ìgbò ó gbìyànjú ọlọ́dọ̀ àwọn olóòṣà ẹlòmíín lọ Benin Republic lọ́dọ̀ àwọn egun ìlọlẹ̀ sóògùn ọlọ́run bá ní gbogbo bí wọ́n bá dé ọlọ́run ni wọn ò ní mú dáadáa bọ̀ torí tí wọ́n wá lọ yẹn ọ̀dọ̀ Allah ló wà lèmi àwa alùsùnà fi balẹ̀ gan ẹ̀ẹ́dẹ́mùgbàtà lówó lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́mùgbàtà ní kí wọ́n ní o tó ti darapọ̀ mọ́ alùsùnà kọjọ́ tó lọ káyè rẹ̀ ọmọ bàjẹ́ ẹni gbé kinní kankan fún ọ tó ní yọ da fún ọ tó bá lò ó kọ da fóun náà ní fi ń lọ tí ń lọ yẹn ọ̀dà fún ní fi ń jó tí ń jó yẹn àfóun jálàbí ẹlẹ́bọ̀ yẹn kọ̀ dáa fún lójó wáyé ara kan tó wà wọn bàbá dáa fún kò ní ṣiṣẹ́ ṣègùn dára rẹ nù kọ́ dájú kọ́ ọlọ́run kọ́ wá mọ́ títóbi ọlọ́run. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni hatta ya'lama anna ma hasabahu èyàn lè jólí gbàgbọ́ òdodo ó di gbà tó bá gbà nú ẹ̀mí ẹ̀ pé gbogbo tó bá bá wọn lam yakun li yakhti'a gbogbo tó bá bá wọn lam yakun li yakhti'a nínú nǹkan dáadáa ipe tòun náà ni ọlọ́run ti kọ́ fóun ni ló jẹ́ kí ọwọ́ wọn tẹ̀ wa anna ma akhta'ahu lam yakun li yusiba gbogbo aburú tó bá sì fòun dá gbogbo aburú tó bá fòun dá ọlọ́run kọ́ pa aburú ó ṣeun ní ọjọ́ ṣẹ́kìn ní ọjọ́ ṣeun èyí tó bá wá báwọn ọlọ́run kọ́ ni ọlọ́run sì ní ẹ pè wọn tó bá dáadáa bá ṣẹlẹ̀ ẹ pè é kọ́lọ́mọdé ó bàjẹ́ torí àwọn tó fẹ́ kó bàjẹ́ náà àwọn ẹ̀dá ọlọ́run wọ́n máa sáré kó bàjẹ́ ọlọ́run ni ẹ pè mí ń ràn yín lọ́wọ́ tó bá jẹ́ ní tí ọ̀dà náà ni ẹ̀sùn kan sọ́dọ̀ mi inú mi kò lójú yín kí ló dúkù tó ń fẹ́ àbí tó bá fẹ́ wọ ní ọlọ́run lókun kádàrá oye ètò ọlọ́run ni o wọ́n béèrè pé wáì tọ́lọ́run ti ṣe báyìí bó ṣe tó nìyẹn o ètò tó tó nìyẹn ó sì máa tó kò ti ṣàbòsí fẹ́ni kankan ó dá wa sí nàìjíríà ń bí ẹlòmíràn ní wáì tá a wà ní nàìjíríà ìyá yìí pọ̀ àwọn kan bẹ ní Niger Republic of Benin gbogbo àwọn já mara wọn àwọn Niger mara wọn gbogbo àwọn ìlú yẹn ẹ lọ lè wo ohun tí ara tí ọlọ́run dá fáwọn ará Niger owó tó máa dúpẹ́ ẹ̀kọ́ wá ṣe pé nítorí ọlọ́run dá wa síbi bí kádàrá wa wà náà nílójú àwa ń bí ẹlòmí wà lamẹ́ríkà tí ò dáa fún ẹlòmí wà ní London tí àwa tún lówó jù lọ ìwọ tún fowó tíkẹ́ẹ̀tì ránṣẹ́ sí ẹlòmí bẹ́ẹ̀ Saudi tí ọ̀tún kankan jẹ
bí orí ọlọ́run ṣe pọ̀ tó ẹni wọn bá tọ́lọ́run bá fẹ́ fún bẹ́ẹ̀ náà ni ó fún ọlọ́run bá aláà kó fún wa ní iman lérí kádàrá ọlọ́run jẹ́ àlegbà kádàrá ọlọ́run bá aláà kó yí kádàrá tí ò da ọlọ́run sọ yí padà fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run ṣe wá lórí eré òwe tó da tọ́lọ́run ṣe fún wa ọlọ́run jẹ́ àle dúpẹ́ fastaghfirullah innahu huwal ghafurur rahim. alhamdulillah wassalatu wassalamu ala rasulillahi wa ala alihi wa sahabihi ajma'in ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah ẹ̀yin rusun ọlọ́run qadarullah shiba'un wa ju' kádàrá ọlọ́run òun náà ni kí oúnjẹ ọ̀pọ̀ ní rẹpẹtẹ ẹ máa gbé wọlé lápòlápò ẹ tún máa bùn àwọn èèyàn wa ju' tó bá tún dàrin nǹkan ẹ wá agolo kan tinúlé agolo kan àwọn ọmọ ní kò sí nǹkan kan mọ́ kí ni wọ́n fẹ́ jẹ Allahu akbar ètò ọlọ́run ni obìnrin tó bá nígbàgbọ́ ní kádàrá ò ní dá ọ láàmú wọ́n fi lóbìnrin tó nígbàgbọ́ ní ọ̀fẹ́ wọ́n fi ìjọba hàn lè mà níjọ́ tọ́pọ̀ náà lọ́mọ pé kò complain níjọ́ tí kádàrá kejì dé ló di pé wọ́n mọ̀ pé bọ́dọ̀ ló ṣe rí ni òun fi ọlẹ́ o sẹ́ni bí ṣe ń lọ yẹn ń lọ lè pàdé kádàrá ńlá kan tó lọ́n filẹ̀ fún bí ṣe ń lọ yẹn ha Allahu akbar níbo ọlọ́run ní omi tútù omi gbóná lẹ́yìn máa yí inú ẹ̀ wáyé tẹ́ ẹnìkan àti sọ pé omi tútù lòún fẹ́ bẹ́ẹ̀ wẹ̀ ìgbé tó a di omi gbóná òun máa kó mbẹ́ irọ́ nípa ẹ̀yọ́ máa yá mi alikọ́dàrú kádàrá wọn lọ́wọ́ náà ní mahabbatun wa kura àwọn nǹkan wọn máa nífẹ̀ẹ́ rẹ àwọn kan kórìíra rẹ ẹ̀yọ́ máa yá mi nígbà tí wọ́n bá bí ẹlòmíì pé ńlá ń bẹ̀yìn ta ló kórìíra jù yóò ní ìmáàmù wàláhì kò dùn mí nítorí pé ọ̀tọ̀ lójú tó ń fi wo tèmi ń ṣe kíni ìtèmi ń ṣe èmi ò sì máa ń fẹ́ mà kéèmí ọ̀sán àti pé tèmi ń ṣe sí oyin tọ́lọ̀ ní ma ṣe ní ń ṣe ó ti tán gbogbo yẹn kó fẹ́rẹ̀ gbogbo yẹn kó kórìíra rẹ̀ báwọn kan ṣe máa tọrọ kọ́lọ̀njọ́ máa bẹ làwọn kan máa tọrọ kọ́lọ̀njọ́ kú bí ilé ayé ṣe rí nìyẹn kádàrá nìyẹn bọ́lọ̀ ṣe dá yìí nìyẹn kọ́dà ọlọ́run ọba aláàtọ̀ dá wa gangan ṣé gbogbo àwọn tó dá lọ́wọ́ kírun sìn àwọn yẹn láwọn ò kí àwọn sì bá tiwọn lọ níbẹ̀ ń bí sẹ́ǹsì wọn wà wájú bí iṣẹ́ rẹ̀ ń tẹ kọ̀ǹpútà lọ́wọ́ sí àbí èmi ń ta arin ta búlọ́ọ̀kù lọ́wọ́ ẹ ọlọ́run ò kírun ọlọ́run sì tún omi ara rẹ̀ àtẹ̀jẹ́ ara rẹ̀ sì ti rún flow kò gbẹ kò torí ẹ̀ gbẹ torí ọlọ́run ọba aláwọ̀ pé ebi ń bọ̀ ebi ń sàpadà bọ̀ ẹ̀yẹ́ sàpadà wá àbí ń jẹ́ ọba kú tí wọ́n bá wé sínú sàárè tí kálukú padà lé ṣé kò ti padà sọ́wọ́ ẹni tí ń sá fún tà ọmọ ya ọlọ́run yẹn sáré kó tó léèyàn nídìí bẹ́ẹ̀ kádàrá ilé ayé ó ṣe rí nìyẹn ọmọ bá tiẹ̀ lọ ọmọ rìn láàrin ọ̀rẹ́ ọmọ rìn láàrin ọ̀tá ìwọ ní kò sá máa ṣàdúrà kò sì máa ṣe dáadáa lẹ́yìn ìṣìmọ̀ òun wọ̀ fúrúkọ̀ kádàrá ni pé àjọ máa ṣe bóyá ọkọ àtìyàwó bóyá àwọn àtàjọ wa bí iṣẹ́ bóyá àtàwà ní àdúgbò lọ́kọ̀ọ̀kan á sì máa yára wa nígbà mi a lè yára wa pẹ̀lú ara nígbà mi a lè yára wa pẹ̀lú ẹ̀mí kádàrá ni ẹ̀mí ẹnìkan máa ti kú mọ́ dára láàmú àsìkò rẹ̀ tó ni ìwọ náà kọ́ ọmọ rẹ̀ tíjọ́ tiẹ̀ wọ́n torí pé ẹnìkan kú ni ìwọ náà wá gbà rẹ̀ ìwọ náà wá fẹ́ kú nọ́nà tọ́wọ́ dé pé ìwọ náà lọ bá wà pé kádàrá tẹ̀ náà bá jẹ́jọ́ yẹn náà ni ẹjọ́ kú náà ni the whole family wọ́n kúnjọ́ kan the whole family sheikh kan mẹ́rin àwọn mashayikh náà wọ́n fọ́ the whole family bàbá lọ sí lecture ìyàwó méjì wọn ní ìyálé òun wà lé ń dáná ìyàwó àti gbogbo ọmọ ìyálé àti gbogbo ọmọ ìyàwó wọn wá tẹ̀lé sheikh lọ sí lecture wọn parí lecture wọn bọ̀ wálé bí mọ́tò kan ṣe jáná mọ́ wọn lẹ́nu báyìí mọ́tò wọn tọ́ǹbù ni àtìyàwó àti gbogbo ọmọ ìyálé àti gbogbo ọmọ ìyàwó gbogbo wọn kúlẹ̀ kan náà qadarullah bọ́lá ń ṣe kọ́ nìyẹn ọ̀yàkẹ́ nìkan wá pọ̀ wọ́n fẹ́ bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ balẹ̀ ẹ̀rù ọlọ́run sì máa bá ọ́ ní ojúmọ́ ẹnìkan ní kó girigiri bọ́ kọ́dà ẹnìkan ní sọ fún ọ pé òun ó sìn kankan fún ọ ní tọ́ba wà nù kádàrá ọlọ́run bó ṣe òkú tó èṣù lọ ga jù láyé
ọlọ́run ní ipá rẹ̀ ò ní ká wọn kan ọlọ́run sọ fún pé ipá rẹ̀ ò ní ká wọn kan nígbà tí o sinú kádàrá bẹ́ẹ̀ ẹ̀yọ́ màyá mi wọ́n tó gbogbo wọn lẹ̀ báyìí ẹ̀ka náà wọ́n kírun sí gbogbo wọn la ìyáálé tó wà ń lé wọ́n tètè mójútó torí kọ́mọ́ di pé wàhálà ò ṣẹlẹ̀ wọ́n dẹ̀ ń sọ fún báyìí wọ́n ní qadarullah wa ma sha'a fa'al wọ́n ní bọ́lá wọn ṣe tó ní ẹ̀ ó ní kan lọ́wọ́ nílẹ̀ ilé tí ń hó yọ̀bọ̀yọ̀bọ̀ tẹ́lẹ̀ ó di pé kíni ó di pé ẹnìkan náà ní fọ́ wọn bẹ̀ àwọn tí wọ́n ń sin lọ nìyẹn látọ̀ wá pé ìwọ́n tí kò sin lọ àwọn ń pè ogun òdílé rẹ o gbogbo òdílé rẹ pátá àwọn náà ń rìn lérí kádàrá Ọlọ́run Ọlọ́run bá aláàkọ́ mọ́sá ìṣàánú wa wà lè wọ́n ní kádàrá wìládà wọ́n mọ́tún kábímọ kádàrá ní ẹkọ́ ìwọ ọmọ o kádàrá kejì ń bọ̀ bóyá lẹ́yìn 80 years bóyá lẹ́yìn 50 years bóyá lẹ́yìn 40 mi lẹ́yìn ọ̀sẹ̀ kan ìkó mọ́kànlá wọn lọ́mọ ti dákẹ́ wọn kádàrá Ọlọ́run ṣe fẹ́ ni ẹ́ Ọlọ́run abẹ́ o Allahumma inna na'udhu bika min jahdil bala Allahumma inna na'udhu bika min jahdil bala wa daraki ash-shaqa wa su'il qada wa shamatati al-a'da ibadallah ẹ̀yin rusul Ọlọ́run bá wa al-iman bil qadari yatadammanu 4 maratib ẹ̀yin wá lè gba kádàrá gbọ́ tí ìbá lóun gba kádàrá gbọ́ á sọ fún pé nǹkan mẹ́rin ó gbọ́dọ̀ gbà gbọ́ láàfin mọ̀ kó gba kádàrá gbọ́ lóòótọ́ alákọ̀ọ́kọ́ kó gbàgbọ́ pé al-imanu bi ilmi llahi al-azali ìpè gbogbo tó bá ṣẹlẹ̀ Ọlọ́run ní mà sí yẹn yóò fi lọ́kàn balẹ̀ pé èmi lè rò pé aburú ni kọjá pé dáadáa ni ebi mi ń pè yín bẹ́ẹ̀ ó ní mà sí Ọlọ́run inna Allaha la yakhfa alayhi shay'un fil ardi wala fis sama Ọlọ́run kò ṣe tó pamọ́ sámà tilẹ̀ tó wọn Ọlọ́run mọ̀ sí tó bá ti ṣẹlẹ̀ ó ní Ọlọ́run mọ̀ sí àwọn táwọn ní má ni wọ́n ní ọmọ Ọlọ́run mọ̀ sí àwọn bá filẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní tó gbàgbọ́ ni pé Ọlọ́run bá Allah ó ti kọ́ kátàbà al-aqdara fi lawhil mahfuz ó ti kọ́ sínú wàhálà ńláńlá kan tó wà lókè sánmà keje lawhil mahfuz wàhálà ńlá ni ó tóbi gan ọ̀rọ̀ mi èmi ní nọ́mbà ń bẹ wọ́n náà ní nọ́mbà ń bẹ gbogbo wa pátá ni wọ́n ti wá fún wa ní nọ́mbà ọlọ́sìn mọ̀ iye nọ́mbà tí mi wà ọmọ iye nọ́mbà tí wọ́n náà wà wọ́n wà kọ pé lágbájá ìjọba yìí ni ó da yìí àdìsíkìtì ọ̀nà iye báyìí ni nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ sí nǹkan báyìí ni ó jẹ́ nǹkan báyìí ni ó jẹ́ ìjọba yìí ni ó kú wọ́n ti wá kú tán yóò jìyà sáré àbí kò ní jìyà sáré tọ́wọ́ wájú àlùkìyámà yóò wọ̀ náà ni àbí yóò wọ̀ àlùjánnà wọ́n ti kọ́ síbẹ̀ kì í ṣe kọ́ lọ́wọ́ mọ́ bá gbàgbé wọ́n kọ́ síbẹ̀ kálí mọ̀ pé Ànábì ní rufi'atil aqlam wa jaffatis suhuf Ànábì ní kálámù tí wọ́n fi kọ́ wọ́n ti mú kó lérí wàhálà yẹn lẹ́yìn náà èyí tí wọ́n kọ́ yìí ti gbẹ kó lè mọ̀ pé nǹkan kan ò lè yí kádàrà ìtọ́lọ̀ ń kọ́ tọ́lọ̀ bá alápàṣẹ kọ́ máa kọ́ rẹ̀ tó sì kọ́ tàlọ́ wá tó èso ò lè yí àjẹnú ò lè yí afẹ́ ò lè yí Ànábì Ọlọ́run lè yí báńdé Muhammad bá lè yí ni yóò yí ọjọ́ ìbànújẹ́ rẹ̀ sọ́jọ́ dùnú tí bàbá ológun bá lè yí ni àdánwò ní bà òun tó lóun yí tiẹ̀ pé yóò da fún ọlọ́dún ní tóun bá ti ṣe nǹkan yẹn fún ọ yẹ kó fi agbára yí kádàrá bú rẹ̀ padà irọ́ ni ẹ tán gbogbo ẹ̀ èyí tó bá ṣe déédéé èyí tọ́lọ́run ti kọ́ náà ni wọ́n pe kíní jẹ́ èyí ó ṣe déédéé nígbà tó Ọlọ́run ti kọ́ Ọlọ́run wàá fi síná nítorí pé ọ̀tọ̀ ọlọ́dọ̀ ẹni tó wà lọ nítorí torí ẹ̀ wọ náà tó ṣe ń gbọ́dọ̀ wá nǹkan kan lọ́dọ̀ ẹni kankan àfọ̀dọ̀ Ọlọ́run Allah Ọlọ́run bá ní wa ma kana li nafsin an tamuta illa bi idhnillah kitaban mu'ajjala Ọlọ́run ní ẹnì kankan ò ní jáde láyé àfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run àsìkò tó ti jáde àti kọ́ síbẹ̀ tásìkò yẹn bá ti tó yọ jáde kó mẹ́ ẹlẹ́ẹ̀kẹta mashi'atuhu lil ashiya Ọlọ́run fẹ́ bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn ọgbọ́n mọ́ gbàgbé wọ́n má ro èrò tí ọ̀dà pẹ̀lú Ọlọ́run èrò dáadáa ní orò pẹ̀lú Ọlọ́run ọkàn gbọ́ kí wọ́n ní ìyá rẹ̀ kú Ọlọ́run bó ṣe fẹ́ ni o ó lè jẹ́ pé nínú mọ́ Ọlọ́run ni pé ìyá yẹn padà ya wèrè lẹ́yìn ọ̀sẹ̀ kan Ọlọ́run wá fi kú yẹn ṣe kínní ó fi bò ó láṣìírí ara Ọlọ́run lọ lábẹ́ sánmà lérí ilẹ̀ Ọlọ́run téèyàn mọ̀dé tọ́lọ́run fi ń ṣe kínní tí fi ń ṣe Ọlọ́run fẹ́ lómi lọ́mọ nítorí wàhálà torí fitna
ló sì jẹ́ pé gbogbo tó bá ti ṣẹlẹ̀ ó ní bọ́lá ń ṣe fẹ́ ni wala taqulanna li shay'in inni fa'ilun dhalika gadan illa an yasha Allah. ọlọ́run ni má sọ pé ọfẹ́ ṣe nǹkan kan lọ́la o àbí kọ́ mọ́ inshallah 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 torí bí o ṣe ń sọ yẹn bọ́lá wọn bá fàṣẹ sí tọ́lá wọn bá fẹ́ bẹ́ẹ̀ èyí tí wọ́n fẹ́ yẹn ò lè ṣẹlẹ̀ ọlọ́run fi ní má máa sọ pé ó ṣe nǹkan lọ́la ń bọ̀ lọ́la ó ní inshallah máa fẹ́ lọ́la inshallah gbogbo tó bá ti wá ṣẹlẹ̀ nu kádàrá ó ní bọ́lá ń ṣe fẹ́ ni níparí khaliqul ashiya ọlọ́run ló dá gbogbo nǹkan ọlọ́run ló dá ta ló dólè ọlọ́run ta ló dá sẹ́wó ọlọ́run ta ló dá gi ọtí ọlọ́run ta ló dá gi igbó ọlọ́run ta ló dá mùrọ̀bà ọlọ́run ta ló dá yakila ọlọ́run ta ló dá gi gòkè ọlọ́run èlùbọ́ tó ń fi ṣe ọlọ́run ló dá gbogbo nǹkan ọlọ́run dá gbogbo nǹkan yẹn ọyẹ mọ́jọ wá nú èrò rẹ pé wá ìtọ́ ọlọ́run ti ṣe kíni tó ṣe dá ìwọ́dẹ kọ́ ọmọ ọlọ́run ti dá o ti dáná kọ̀ọ̀kan ọ mọ́ bí ṣe ara rẹ lérí yẹn mọ́ bí ṣe ara rẹ lérí pé wáyé tẹ́gbọ́n ṣe lówó jàbúrò lọ wáyé tẹ́ ìyàwó ṣe lówó jọkọ lọ mọ́ bí ṣe ara rẹ lérí ẹ̀ ètí wọ́n ran ọkàn èyí ọ̀kan wọ́n ti parí yẹn èyí tó kàn ní pé bó ló ṣe kírun ní jàmá bó ló ṣe máa gbààwẹ̀ ní jàmá bẹ́ẹ̀ ló ṣe máa bẹ̀ lọ́run lérí ọ̀rọ̀ ara rẹ ọmọ rẹ ìyàwó ẹ̀ tó bá béèrè kọ́ lọ́run kí ọ bí lágbájá tó lọ́run bá kí ọ bẹ́ẹ̀ wù ní tí ọ bá kí ọ tó bẹ́ẹ̀ èyí tó fún ọ náà yọnu sí kọ́ ọmọ wẹ̀yìn báwọn kan òun ní tó wọ̀ náà látara bẹ́ẹ̀ ó balance ó gbúlò sí ọlẹ́sẹ̀mí tó gbádùn ó ní jákàn nínú orí ọlọ́run ó sì ní fọkànbalẹ̀ sí ìyà ọlọ́run ó ní ṣègbéraga lẹ́yìn náà ẹ̀jẹ̀ rẹ̀ ò ní ru gbogbo lẹ́fù tọ́lọ́run bá gbé ọ sí ó ní kádàrá tiwa lélẹ̀ ẹlẹ́mìí lọ́lájú ọlọ́run torí kó lè bá wọ náà lọ́lọ́run ṣe fún àmọ́ wọ ọmọ ẹlòmíì ọlọ́run bù fún púpọ̀ yóò sì fún lẹ́mìí kúkúrú ẹlòmíì ọlọ́run bá fún lẹ́mìí gúngùn yóò bù fún díẹ̀ ọlọ́run sì fẹ́ lómi lẹ́mìí gúngùn yóò tún bù fún púpọ̀ yóò tún wá wà lìjánà ọlọ́run ẹlòmíì yóò bù fún tíntín kò ní tó nǹkan ẹ̀mí rẹ̀ ó tún kúrú ó tún wọná kádàrá gbogbo nǹkan jẹ̀mọ́ tọ́ba náà ti kádàrá ọlọ́run ọmọ ti tóbi ọlọ́run máa dunnú ní gbogbo gbàgbọ́ ọlọ́run ọba dáadáa ni ọmọ yọ ní kádàrá ọmọ yá òjì láàárọ̀ báyìí ìtọ́ jẹ́ lójúmọ́ nìkan lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ máa fò sókè kọ́ ọmọ ní alhamdulillah nígbà náà lọ́wọ́ dẹ̀rù ọlọ́run wá fi ọlọ́kàn balẹ̀ èyí tó wọ́n wáyé náà ọlọ́run padà wá sí fún pẹ̀lú rọ̀ àwọn tó bá ní rọ̀ ọgbà kádàrá kó dodo lọ́padà gbà tó lọ́wọ́ hàn ilé mà ọlọ́run mọ́sá wọlé àánú ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run mọ́sá fi ọlọ́kàn balẹ̀ gbogbo àwọn tí wọ́n darí wa ọlọ́run mọ́sá darí wọn gbàbírè ọ̀rọ̀ ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run mọ́sá jẹ́ olójútu gbogbo àkọọ́lẹ̀ ibú ti ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan ọlọ́run mọ́sá bá wọ́n yí padà gbogbo yìí tó da ọlọ́run mọ́sá fi lé wa ọlọ́run mọ́gbà lọ́wọ́ wa o ọlọ́run bá aláàkóso ọlọ́run àlìjánná ọlọ́run mọ́sá wa lọ́mọ àná fastaghfirullaha innahu huwal ghafurur rahim. الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك والملك المالك لا شريك